Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Kólósè orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnnẹ́ títí fún ìkarùndínlọ́gbọ̀n. Ǹjẹ́ káàbá ti rún mẹ́ palẹ̀ pẹ̀lú Kristi ẹ rí dájú ọ̀vọ́ mẹ́m ṣàfẹ́rí ọ̀wọ́n ń lè vanókè níbi irú Kristi ní níbọ̀n ti kalẹ̀ nọ̀vọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè ẹ rí dájú ọ̀vọ́ mẹ́m rónù ńrún rè vanókè èèṣọ́ ọmọ ńrún rè vanàyè túdà ọ̀vọ́ ẹ̀mẹ́ ti kú adẹ́ ti fún mẹ́ pamọ́ inú Kristi Jésù Ọlọ́run Olódùmarè náà dé rí Kristi ọ̀nẹ́rẹ̀m ṣé òyì ẹni rọ̀ǹba máa farahàn náà dé náà rẹ́mẹ́ tó ń tẹ̀ máa farahàn nínú ògo túdà náà dúkẹ́ máa pa ẹ̀yà ara mẹ́ rè vanàyè rún àwọn búwà àgbèrè búwà èrì búfẹ̀kúfẹ̀ búfẹ̀ pálápàlà àtọ́jú kòkòrò búwà ubọ̀rìṣà lọ́kọ́rú búwà rí obìnrin Ọlọ́run Olódùmarè náà ṣe ń bọ̀ ń fa sorúwọ́ àwọn ọmọ aláìgbọràn nínú rẹ́mẹ́ pẹ̀lú tí mìíràn náà dọ́kàn rí ṣùgbọ́n náà ẹ fún dédé wọn wà pálápàlà ilẹ̀ obìnrin onú fùfù arànkàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ òtìjú ẹ má jẹ́ ká ba lọ́kọ́ nẹ̀nẹ̀ rún mẹ́ ẹ má purọ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mẹ́ ti bọ́ ògbólógbò wà lẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ torí ọ̀fọ̀ ẹ mẹ́ ti bọ́ èṣù ọkùnrin ògbólógbò ni ẹ mẹ́ ti bọ́ lẹ́tọ̀ ń túṣẹ́rẹ́ ẹ mẹ́ ti gbé ọkùnrin titun ẹ mẹ́ ti gbé wọ̀ ìyẹn ra aṣọ di titun tí ó mọ̀ gẹ́gẹ́ bí àwòrán ọ̀nìrè dá níbi irun ti sí ẹlẹ́yàmẹ̀yà èṣì eléni àbíjú ó kọ́là àbí àìkọ́là aláìgbèdè àbára skitia ẹrú àbòmìnira ṣùgbọ́n Kristi Jésù òun rí dédé run nínú irun dédé túdánẹ̀ gẹ́gẹ́ bú àyànfẹ́ Ọlọ́run Olódùmarè ọ̀ní mímọ́ àti olùfẹ́ kíkẹ́ gbé ọkàn òyọ̀nù wọ̀ òṣèun òrẹ̀lẹ̀ ònú tútù òpamọ́ra kẹ́rí dájú ọ̀fọ̀ ẹ̀ ń fara ń dà rárá mẹ́ ẹ̀ máa darí jẹ́ ara mẹ́ kọ́ni nínú mẹ́fà dẹ̀ nẹ́ ẹ̀sùn tí ọ́ní kejì kíkẹ́ máa fi ara dà yí ara mẹ́ kẹ́ máa darí jẹ́ ara mẹ́ dọ́rọ́ àbá ìmọ̀ kọ́ni bá nẹ́ ẹ̀sùn sí ẹnu kejì gẹ́gẹ́ bí Kristi ti darí jí mẹ́ fàgẹ̀lẹ̀ rékẹ́ ẹ̀ náà kẹ́ máa ṣe pẹ̀lú dúdédé náà lọ ẹ gbé òfẹ́ wọ̀ ìyẹn rè ṣe àmùrè àtúwàkùkè ẹ jẹ́ kálàfíà Ọlọ́run Olódùmarè ó máa ṣe àkóso ọkàn mẹ́ inú rúnra àti pè mẹ́ pẹ̀lú nínú ara ọkàn so ẹ̀dẹ̀ máa dúpẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi Jésù Olódùmarè ó máa gbé inú mẹ́ ní ọlọ́pọ̀ yanturu nínú dédé ọgbọ́n kẹ́ máa kọ́ ara mẹ́ kẹ́dẹ̀ máa gbára mẹ́ níyànjú nínú orin Dáfídì àti orin ìyẹn àtorin ẹ̀mí kẹ́rí ọ̀fọ̀ mẹ́ fún orí ọ̀fẹ́ mẹ́fún kọrin ní ọkàn mẹ́ sí Ọlọ́run Olódùmarè orunkunrun rẹ bá dẹ̀ ṣe nínú ọ̀rọ̀ tàbí nínú ṣe ẹ̀rí ọ̀fọ̀ ẹ̀ ń ṣe dédé náà ní orúkọ Jésù Kristi Olódùmarè ẹ máa fún ọpẹ́ bí Ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ń ra ẹ̀mí aya kíkẹ́ tẹríba bí ọ̀wọ́n ọkọ rẹ̀ gẹ́gẹ́ bóun ti yẹ nínú Olódùmarè ẹ̀mí ọkọ ẹ fẹ́ràn ọmọ aya rẹ̀ ẹ má ṣe wọn núṣekúṣe ẹ̀mí ọmọ ẹ má yàlá ìgbọràn tí a ṣe yerun ẹ tó ń ti ba run ẹ nínú dédé run túdà ọ̀fọ̀ lọ́kọ̀ náà rè bójúmú nínú Olódùmarè ẹ̀mí bàbá ẹ má mú ọmọ ọmọ mẹ́bínú kó má bàa di ọ̀fọ̀ wọn arẹ́wẹ̀sì ẹ̀mí ọmọ ọ̀dọ̀ kíkẹ́ máa gbọ́tọ̀ wọn gàrún ẹ nípa tara ní dédé run èèṣì nínú àrọ̀jù ṣe gẹ́gẹ́ bí ọ̀wọ́n olùṣe kárímí wọn ti ń ṣe ṣùgbọ́n nínú òtítọ́ ònu nínú bẹ̀rù Ọlọ́run Olódùmarè orunkunrun rẹ bá ń ṣe ẹ máa ṣe wọn tọkàntọkàn ẹ má ṣe bẹ́ẹ̀ nǹkan ọ̀fọ̀ tẹ́ ń ṣe rónìyàn tí kẹ́ ń ṣe bẹ́ẹ̀ nǹkan ọ̀fọ̀ Ọlọ́run Olódùmarè rẹ̀ ń ṣe wọn nítorí ọ̀fọ̀ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹ̀ ti máa gba èrè run ẹ̀ kúdà ọ̀fọ̀ Jésù Kristi Olódùmarè òun rẹ̀ ń sẹ́n àmọ̀ṣá ọ̀nìkanírè bá ń ṣe àìṣòdodo àgbá èrè àìṣòdodo rẹ̀ nítorí ọ̀fọ̀ èsòjú ṣàjú ònìyàn ọ̀dọ̀ Jésù Kristi Olódùmarè Ọlọ́run kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. èyí wà lẹ́ni ò sí nǹkan go on song and gbádùn ẹ̀jọ̀.